Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ káàárọ̀. Mo kí yín níbi gbogbo tẹ́ bá wà ẹ káàárọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ẹ káàárọ̀. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ káàárọ̀. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá ẹ káàárọ̀. Gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ẹ káàárọ̀. Kì í ṣe àwọn afẹ́nifẹ́re tìyẹ o. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń làkàkà pé kó orílẹ̀-èdè Yorùbá dúró, mo kí yín pé ẹ káàárọ̀. L'Amẹ́ríkà ní London níbi gbogbo tẹ́ bá wà, ẹ̀yin tí ó yẹ pé ẹnu iṣẹ́ lẹ wà. Àwa náà tún ṣe ń wọlé ni torí mo tún rí èèmọ̀ ní ilẹ̀ Yorùbá. Ká tètè máa pariwo sí yín. Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká fọjọ́ ọ̀la wa ṣeré o. Ẹ má jẹ́ ká fọjọ́ ọ̀la wa ṣeré. Tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa la mọ̀ pàtàkì ń tán pè ní òmìnira. Gbogbo wa la máa jó, la máa yọ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó ń fò òmìnira wa ń ṣeré ló fún àwọn Fúlàní láyè láti máa tẹ̀ wá mọ́lẹ̀, láti wá máa tẹ́jú wa mọ́lẹ̀. Ọ̀rọ̀ Yorùbá ti kọjá ibi tá a fi sí. Bí àwọn olórí wa ò bá rí, àwa tá a rí ẹja dìde. Let me tell you one thing. Those politicians, tẹ́ bá dé police station ní àgọ́ ọlọ́pàá, agbára lẹ máa rí ọlọ́pàá ní police station. Ẹ̀yin olóṣèlú náà wà, wọ́n ti pín àwọn ọlọ́pàá wa mọ́ra wọn lọ́wọ́. Ọlọ́pàá gan ò fẹ́ kú. It is me and you that will defend our land. It is me and you that will say no to the mentality of Nigeria. It is me and you that will say no to the agenda of Fulani in Yoruba land. Àwa tá wà nílé ni mò ń bá wí o. Àwa tá wà nílé. Ṣé rí tí a bá sì ń ta bá ń pa ẹ̀kọ́ àkísà àbí báwo náà ilẹ̀ yìí ọmọ Yorùbá ṣe ń sọ̀rọ̀ yẹ. Tá a bá ródòdó ọ̀rọ̀ tá a bá bára wa sọ, à ń parọ́ tanra wa ní àánú wa dẹ̀ ṣe mí lọ́pọ̀lọpọ̀. Tá a bá fẹ̀tẹ̀lẹ̀ tá a ń pa làpálàpá, àánú wa ń ṣe mí lọ́pọ̀lọpọ̀. Kò dìgbà tó yẹ ká dúró, ká má jẹ́ ó dìgbà yẹ tá a bá dúró sínú ilé wa lọ́sàn gangan tí Fúlàní wá wọlé tó wá ń pè wá jáde tán ń dúró wa. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ kí èmi àti ìwọ kákàrà máa sì kí mọ́ ni. Ohun tó wà ńlẹ̀ ọwọ́ ọlọ́pàá ò lè ka mọ́. Bẹ́ẹ̀ lóhun tó wà ńlẹ̀ yìí bí Nigeria Army tó jẹ́ pé àwọn gangan àwọn àbúrò wọn àtàrà wọn di rìtáyà Boko Haram náà ti wọnú Nigeria Army lọ tán kún ilẹ̀ Yorùbá bèbà. Ọwọ́ wọn ò lè ka mọ́ until the Yoruba stand up and defend their own land and say no to Nigeria mentality and reject Nigeria totally. Ká dìde kágbára wa. Mo fà àkókò ìrọ̀ ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ mọ̀ pé ọ̀nà àbáyọ kan tó kù fún wa ní láti ní orílẹ̀-èdè wa. Ẹ má jẹ́ oṣù yín, ẹ má jẹ́ orẹ̀ yín o. Tẹ́ bá ti gba ìrẹ̀wẹ̀sì láàyè, a jẹ́ kó tán Fúlàní borí wa. Ẹ má jẹ́ oṣù yín, kò sáyè fún ìrẹ̀wẹ̀sì. Wọ́n fẹ́ domi ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn ni. Wọ́n fẹ́ fi ìrẹ̀wẹ̀sì yẹ paná ìjàngbara yìí ni. Èmi àtẹ̀yin ló máa sọ pé no. Ẹ má jẹ́ orẹ̀ yín, mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín. Ẹ má jẹ́ oṣù yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn pé orílẹ̀-èdè yín ò ní parun. Please say no to ìrẹ̀wẹ̀sì. Ọ̀rọ̀ Yorùbá nation ní tẹ̀tí wá sú mi. Ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run. Ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run. Ẹ má jẹ́ kọ́rọ̀ Yorùbá ó sú yín. Torí Yorùbá ti wà ní bèbè parun. Ẹ gbọ́ mi bí, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó sú yín. Torí kíni?
torí pé Yorùbá ti wà ní bèbè ìparun. Àwọn tá à ń pariwo yìí náà ni ta ló ń wọlé lọ́sàn-án wọlé lóru ẹ wo tó wà lọ́wọ́ mi ṣé wo lára irinṣẹ́ wọn ni àṣẹgbá wọlé ni lára irinṣẹ́ wọn lọ́gànjọ́ òru ẹgbọ́n ṣé wọ́n fi màálù jókòó lọ́gànjọ́ òru ṣé wọ́n ń da màálù lọ́gànjọ́ òru kí ni táìmù ní sí ẹjẹ́ wo táìmù this is 1:42 to 2 ní ilẹ̀ Yorùbá bí mo ṣe wọlé ni mo gbọ́dọ̀ tún sọ ilé ìkẹyìn ọmọ Yorùbá ó gbọ́ mo gbọ́dọ̀ tún kéde eléyìí kẹ́ ẹ gbọ́ ṣé wọ́n fi màálù jókòó lọ́gànjọ́ òru they have mission lára ohun tí a dọ́gbọ́n gbà lọ́wọ́ wọn lélẹ́yìí okoko láàrin àdúgbò ni o láàrin àdúgbò tí wọ́n ń gbé ẹni yẹn jáde síta lólóhùn dédé rí màálù tó pọ̀ rẹpẹtẹ lọ́gànjọ́ òru ẹgbàmí ló bá sàtì iye bá sáwọlé ló bá palẹ̀kùdé ló bá bẹ̀rẹ̀ sí fi fóònù pé nígbà tó rí pé ìyẹn pè táwọn ènìyàn jáde síta èyí tó kéré jù nú wọn gbùrùgbùrù ń lọmú lẹ́yìn ní ọwọ́ ẹ̀ náà ti rí eléyìí gbà kan tó bẹ́ wọgbó Yorùbá ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn o ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjàǹtí ilé kó má bàa lẹ́yìn la fi ń pariwo pé ẹja dìde èyí tá a tún rí nìyẹn o ṣebí ọwọ́ àárọ̀ ọwọ́ ọ̀sán la gbọ́ pé wọ́n da màálù wọ́n tún da màálù lọ́gànjọ́ òru àrà tó wù wọ́n náà ń dá nílẹ̀ Yorùbá adẹ̀ ń pariwo fáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé these people they have mission Dangote àkó ọrọ̀ ajé wa that belong to us lọ́wọ́ ọ̀sán àwọn ọmọ wọn tún máa fi màálù lé àwọn èèyàn kiri lọ́gànjọ́ òru ẹ má jẹ́ oṣù ẹ má jẹ́ orẹ̀ wá mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín kí ìmọ̀ wọn má bàa jọlé wa lórí kí ìmọ̀ wọn má bàa jọlé wa lórí the everybody now ti mọ̀ wípé true these people they have mission níbi tá a ti wọ́n lọ gbà pé àwọn ògbọ́n ṣé wọ́n máa ń da màálù lọ́gànjọ́ òru ní èyí kan ní pé àwọn òun sùn ládùúgbò bíbá yìí wọ́n gbẹ́dọ̀ sọ̀rọ̀ ní Yorùbá ẹjá dìde ṣe rí àwọn tó múnú máa ń ti kíní káàkiri tá máa ní condemn pé irin tó bá ti bàjẹ́ làwọn rà kiri adóta àwàí náà ni kí ló wá ṣe ládùúgbò ní táìmì ní kùtùkùtù òwúrọ̀ bá aago bíi 6 ó ń gbé ládùúgbò ìgbà wo ló dádùúgbò yìí definitely àdúgbò ìlú sùnmọ́jú wọ́n wá bẹ̀rẹ̀ sí ń tún kíní ọwọ́ ẹ̀ AK-47 mẹ́ta náà bá ń bẹ̀ AK-47 mẹ́ta they have mission these people have mission èrèdí táwa ò fi gbẹ́dọ̀ jẹ́ kó rẹ̀ wá nìyẹn èrèdí táwa ò gbẹ́dọ̀ fi gba ìrẹ̀wẹ̀sì láàyè kí ìran Yorùbá má bàa parun agbẹ́dọ̀ dìde the only solution ní kólúkálùkù kó lọ máa dórúkọ bàbá ẹ̀ ilẹ̀ wa òkú púpọ̀ ṣùgbọ́n tẹ́ ìran Yorùbá lọ́rùn kí ilẹ̀ Yorùbá kó mú ilẹ̀ Yorùbá kí Fúlàní ó mú ilẹ̀ wọn àrà tó bá wù wọ́n kán máa fira wọn dá lọ́rùn kẹjẹ́ kí Yorùbá ó mú ilẹ̀ wọn náà gbogbo àwọn tó sọ wípé tí Yorùbá bá dá dúró ebi máa pa wá irọ́ ni mo sọ fún yín nígbà tí a wà pé more than ọmọ 25 years làwa ṣe mọ nǹkan tán pè ní ata Fúlàní àṣà ń jẹun à ń yó nígbà yí àwọn bàbá wa à ń jẹ à ń yó tí ò tí sí tòmátò Fúlàní ṣe bá àwọn tọ̀dọ̀ wa ń gbé tòmátò
ní Adó ń bíbà ní ọ̀nà pólì ẹ̀yin tẹ́ bá jọ́mọ Èkìtì tẹ́ bá mọ ọ̀nà pólì oko tòmátò làwọn Fúlàní yẹn ń gbìn lọ́ra ẹ̀ ń bẹ̀ torí pé wọ́n mọ̀ pé ilẹ̀ wa dára fún èrèdí tó fi ń lé wa kúrò lóko nìyẹn o èrèdí tó fi ń lé ìran Yorùbá kò lóko ẹ má jẹ́ oṣù yẹn má jẹ́ orí ẹ̀yìn o mo tún fi àkókò yìí rọ ìwọ tó jọmọ Yorùbá that you still say one Nigeria I pity you either you in abroad tàbí o wà nílé that you still say one Nigeria ni kò lè ṣeé ṣe ṣé ó dìgbà tí Nàìjíríà bá la màmá ẹ lórí kó tó mọ̀ pé ó máa lè ṣeé ṣe kó tó mọ̀ pé kò there is nothing like a one Nigeria anymore. Let us stand up and fight for our freedom. That is the only solution. Tí Fúlàní bá lè máa gbé irú eléyìí ní aago méjì ó kù ìṣẹ́jú wẹ́rẹ́wẹ́rẹ́ ní àdúgbò kan. Tí Fúlàní bá lè máa da màálù lọ́gànjọ́ òru. Ṣé Fúlàní ò rí màálù ò rí koríko jẹ lọ́wọ́ ọ̀sán ni àbí màálù yẹn ló lọ sọ fólówó ẹ̀ pé ebi ń pa mí o kó tó wá kó wọn títa lọ́gànjọ́ òru. They have mission. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dákẹ́ bí olúndù tẹ́ sọ bí pé ẹ̀rí nǹkan kan yìí. It is a pity. Let me give you one example that one of my father tán sọ fún wa kò ṣojú wa ṣùgbọ́n àwa náà ń gbọ́ nígbà kan rí wípé tán bá ń dárúkọ Nàìjíríà wọ́n ní ẹ̀yà mẹ́ta ló wà nínú Nàìjíríà Yorùbá Ìgbò àti Haúsá. There is nothing like a Fúlàní. Suddenly ní Fúlàní wù jáde wọ́n dẹ̀ ti wà lára wọn tipẹ́ tí wọ́n ò mọ̀ suddenly náà wù jáde. Ìtẹ̀tẹ̀ sọ fún wa náà ni wípé àwọn Haúsá ló ní Òkè Ọya àwọn Haúsá ló ní Òkè Ọya kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n gbàlejò Fúlàní tí Fúlàní dẹ̀rẹ́ ó ti wà nínú ìpinnu wọn pé ilẹ̀ ibi táwọn bá ti dé wọ́n gbẹ́dọ̀ gba ibẹ̀ gbẹ́dọ̀ di ìpín wọn pé ilẹ̀ táwọn bá ti fẹsẹ̀ wọn tẹ ó ti di titi wọn. Wọ́n ń bá Fúlàní wọ́n ń bá Haúsá ṣeré wọ́n ń bá wọn ṣeré wọ́n mọ̀ pé ọmọ ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfúnra ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n pa àwọn ọba wọn lẹ́yọ kọ̀ọ̀kan tó bá ti pa ọba tọ́ba bá ti kú àwọn ní ìjọba ń bẹ̀. Wọ́n ṣe gba gbogbo ilẹ̀ Haúsá nìyẹn dèní. Bàbá yẹn ní ète yẹn náà fẹ́ wá lò lọ́dọ̀ wa. Ẹ̀yin ọba tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ ṣe bíi pé kò kàn yín. Ẹ mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ assignment wọn orí ẹ̀yin kábíyèsí náà ti máa bẹ̀rẹ̀. Ohun tó máa wá dùn mí ìgbà yẹn ni pé àwọn olóṣèlú tẹ́ ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti sá lọ sí Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìgbà yẹn lọ́hùn ẹ̀ pè wọ́n ní dá yín lóhùn. Orí ẹ̀yin ọba náà ti máa bẹ̀rẹ̀. Ọba tán bá dẹ̀ ti pa tán jọba ń bẹ̀ dẹ́bílélẹ̀ ìlú yẹn di titi wọn nìyẹn. Sísítẹ̀mù tán lò ṣebí ọwọ́ ìrọ̀rùn ọwọ́ ọgbọ́n náà fi gba ilẹ̀ Haúsá lọ́wọ́ wọn. Wọ́n wá rí wípé àwa gbọ́n díẹ̀ náà fi pípa díẹ̀ sí gbogbo tó ń ṣe yẹ wọ́n yìí ṣe rìhásà ni. Ẹ̀yin ọba yẹn náà kọ́kọ́ máa pa ẹ̀yin àgbààgbà yẹn náà kọ́kọ́ máa bùṣó la fẹ́ pariwo pé ẹ jẹ́ àtètè kí ọ̀rọ̀ yìí kó má bàa di ọ̀rọ̀ kò bọ́ ọmọ yẹ mọ́ pé ọmọ yẹ ti rìn ìhòòhò ọjà kí ìran Yorùbá tó rìn ìhòòhò ọjà ẹ já wà nǹkan kan ṣe sí di ó lé nǹkan kan tá a lè ṣe sí náà ni pé ká dìde ká gba orílẹ̀-èdè wa we are not one. Ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ wò dáadáa adániwáyé ò dá wa gbá kan. Ìrísí Yorùbá yàtọ̀ sí ìrísí Fúlàní. Ìjẹun Yorùbá yàtọ̀ sí ti ìjẹun Fúlàní. Ìwọṣọ Yorùbá ó yàtọ̀ sí ìwọṣọ Fúlàní. We are not one. Èdè wa gan ò papọ̀. Èdè wa ò papọ̀.
àṣà wa gan ó jìnnà síra wọn torí ìran Yorùbá yìí dúbú ènìyàn kó máa ṣe Allahu Akbar Allahu Akbar kó dẹ̀ máa pa ènìyàn ẹlẹ́ran ara bíi títí ẹ that is not in our culture. ìran Yorùbá yìí jájà ẹ̀sìn iṣẹ́ wà papọ̀ kò sí ní tàbí papọ̀ pẹ̀lú wọn owó tán ná ọ̀dọ̀ wa náà ti ń rí ẹ̀yin bàbá ìlọ́lọ́run jogún ilẹ̀ náà fún èrèdí tá a fi ń pariwo nìyẹn ẹ dìde ẹ jẹ́ á lọ ẹ dìde ẹ jẹ́ á gba orílẹ̀-èdè wa kó nínú ìparun àwọn bàbá Awólọ́wọ̀ àwọn bàbá Adékúnlé Ajáṣin àwọn bàbá wa Abraham Adésànyà ojú ò tí ì là báyìí nígbà àti tiwọn wọ́n rò pé the system àwọn tó wà ní ìjọba ni wọ́n mọ̀ pé ìpilẹ̀ṣẹ̀ Nàìjíríà gan ló mẹ́hẹ́ ìpilẹ̀ṣẹ̀ Nàìjíríà ló mẹ́hẹ́ foundation Nigeria is not by God foundation Nigeria is not by God Ọlọ́run ò mọ̀ sí Nàìjíríà tẹ́ bá bí àwọn wòlíì gidi tẹ́ bá bí àwọn wòlíì gidi tó jẹ́ pé Ọlọ́run ló pè wọ́n tí ì ṣe inú wọn ló pè wọ́n tí ì ṣe pé àwọn ló pè Ọlọ́run fún ara wọn tó jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó mú wọn jáde láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n á sọ fún yín pé Nàìjíríà Ọlọ́run ò lọ́wọ́ sí torí nígbà tí ń gbé dá Nàìjíríà lẹ̀ pé ìmọ̀ Ọlọ́run kọ́ èròǹgbà Ọlọ́run kọ́ torí Ọlọ́run yìí gbé níbi rúdurùdúrú Ọlọ́run yìí lọ́wọ́ nínú rúdurùdúrú Ọlọ́run yìí fúnni lóore kó tún gbà padà bẹ́ẹ̀ ni adániwáyé ìfúnni ní orí ẹ̀dẹ́ that is why we must get out we must say no to Nigeria tí Fúlàní bá lè máa gbé ilé ìrìn lọ́gànjọ́ òru láì ṣe fìgìláńtè ọ̀dọ̀ wa mẹ́wàá wá ní alága láì ṣe alága ọdẹ òru èmi ò gbọ́ rí pé wọ́n tún ń da màálù lọ́gànjọ́ òru èmi ò gbọ́ rí pé wọ́n ń da màálù lọ́gànjọ́ òru that is why we need our freedom ẹjẹ́ arántí káàró lọ síwájú káàró lọ sẹ́yìn pé ìjọ tẹ́ ẹ bá lọ sájò tẹ́ ẹ bá sí ilé tó bá jẹ́ ìyàwó àtọmọ yín ló wà nílé ńkọ́ táwọn ará bíbẹ̀ bá yọ ilé tó tóbi ju ilé ìdí lọ́gànjọ́ òru tàbí AK-47 náà gbédé bó ni ìyàwó àtọmọ yín ṣe máa ṣe lèmi fi sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó ń tẹ̀lé olóṣèlú wọ́n rí títí wá rò ẹ̀yin náà kí ẹ̀ káràmà sí kí ẹ má pe ọ̀rọ̀ yìí ní irọ́ ẹ sa olóṣèlú tó wà ládùúgbò yín ẹ sa sẹ́nítọ̀ tó wà ládùúgbò yín rẹ́ẹ̀pù tó wà ládùúgbò yín àtọmọ ẹ̀ àtìyàwó ti wà lamẹ́ríkà wọ́n ti wà ní London wọ́n ti wà ní Canada èyí tí ò lọ sí Canada ti wà ní France wọ́n ti wà ní South Africa paríparí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn Kútọ́nù náà lọ́ọ́ ra lẹ́sìn náà Kútọ́nù àṣírí ni mò ń gé fún yín àwọn gan mọ̀ pé ìlú ò fararọ they see Nigeria as empire to make money business empire wọn to make money business tí wọ́n ṣe tí wọ́n ò gba staff èmi àti wọ́dẹ̀ là ń forí fa me and you cannot afford to hire police officer ṣé police officer gan tí ò tí jẹun kánú please let us embrace our freedom that is the only way torí àrà táwọn ará bíbà yìí ń dá lọ́dọ̀ wa àwa ò lè dá lọ́dọ̀ wọn mo sọ lẹ́ẹ̀kan pé ṣé ọmọ Yorùbá kan lè gbójúgbójú kó lọ dúbú emir kan ní Kano tàbí ní Kaduna tàbí ní Katsina tàbí ní Sokoto tí ọmọ Fúlàní bá lè máa gbélé rìn lọ́gànjọ́ òru lọ́dọ̀ wa tá ń da màálù lọ́gànjọ́ òru ṣé mọ̀ pé ikú ń bọ̀ mọ́ rìn ọmọ òfúnra ní
ikú ń bọ́mọ rìn ọmọ òfúnra ẹja dìde. The solution to this problem ni pé ká kúrò láàrin wọn, ìbáṣepọ̀ wa ká dínkù, orúkọ kan tá a jọ ń jẹ́yẹ ká ṣe kí ni ká yọra wa kúrò ńbẹ̀. Wọ́n ti ní àwọn làwọn ní àbá wọn jà sí, torí pé àwa gan mọ̀ pé ìpilẹ̀ṣẹ̀ wa yìí ṣe Nàìjíríà, sọ́ọ̀nẹ́mù wa yìí ṣe Nàìjíríà, sọ́ọ̀nẹ́mù wa ọmọlúàbí ni, torí ajogún ọmọlúàbí lọ́wọ́ àwọn bàbá ńlá wa àtàwọn ìyá wa. Nàìjíríà ló gbọ́ ọmọlúàbí yẹn lọ́wọ́ wa, Nàìjíríà yẹn ló sọ ìran Yorùbá dìdàkudà, Nàìjíríà yẹn ló fẹ́ máa bú aṣọ iyì wa kúrò lọ́rùn wa, Nàìjíríà yẹn ló sọ ìran Yorùbá di arógo mọ́rogolo. That is why we must say no to it. We must say no to Nigeria. We must say no to Nigeria. Ní ìgbà kan bí ìlú ṣe dákẹ́ rọ́rọ́rọ́rọ́rọ́ yìí, ẹ máa gbọ́ sáàdì mọ́tò lọ́tún, ẹ máa gbọ́ sáàdì mọ́tò lósì ní àwọn tó ń rìnrìn àjò lọ́gànjọ́ òru, wọn bí wọn dá bẹ́ẹ̀ lónìí mọ́, torí àwọn Boko Haram lọ́nà. Béèyàn bá rájò kó wà nínú ààwẹ̀ ni, ó dìgbà tó bá padà délé kó tó máa ṣe pé Olúwa ó ṣeun alihamudulilayi. Àìmọye ọmọ Yorùbá tó fẹ́ wálé láti ìlú òyìnbó, ìbẹ̀rù bójó. Yorùbá dẹ̀ máa ń sọ pé wọlé wọlé ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù, ilé bàbá ọmọ tí ń bọmọ lẹ́rù. Yorùbá, we must be free. Orúkọ burúkú yẹ ká gbé lẹ̀, orúkọ burúkú yẹ ká gbé lẹ̀. Àwọn tó jẹ́ olórí wa, owó náà ń wá kiri, ìgbé ayé ìrọ̀rùn wa kò kàn wọ́n, àlàáfíà wa ò kàn wọ́n. Èmi àtẹ̀yìn la máa dìde pé no, àwa náà fẹ́ gbégbé ayé àlàáfíà, àwa náà fẹ́ rí ayé gbé, àwa náà fẹ́ rí ayé gbé o. Tí àwọn tó ń ṣalẹ̀ káàkiri tán bá lè máa gbé AK-47, gbogbo wa là á rí lórí social media, tìyàwó wọn náà kọ́ bọ́n ṣe ń yan AK-47. Nàìjíríà ni mo ti rí ti ex-military officer, ex-terrorist officer tó ń di military. Yorùbá wake up, wake up. Kò gbẹ́dọ̀ súwá, kò gbẹ́dọ̀ rẹwà, kò gbẹ́dọ̀ súwá, kò gbẹ́dọ̀ rẹwà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà ń tàn síkú tí wọ́n ò lè sùn. Ẹni tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀, bíríkìlà ń bẹ lára wọn, kápẹ́ntà tó ń bẹ lára wọn tí oòrùn ti pa bí ẹni máa kú látàárọ̀. Ohun tó ń sọ bẹ́ẹ̀ ni pé kí n wá sòkè Fúlàní, wọn láàánú ènìyàn, wọ́n mọ̀ bọ́ ṣe ń dúnbú ènìyàn. Ara ń tà ń sọ nìyẹn pé ẹja dìde kágbára wa kò nínú hílàhílo, kágbára wa kúrò nínú rògbòdìyàn Fúlàní, kágbára wa nínú pé kéèyàn ó sùn kó tójú oorun kó dojú kú. Ní ilẹ̀ bàbá wa ni o. Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ máa pòwe ọ pé ènìyàn yìí wà nílé ara ẹ̀ kó fọ́rùn yín. Tápá títán ni Yorùbá ti ń fi yín lóde òní. Please, òmìnira wa ṣe pàtàkì. Ẹ jájọ dìde kájọ gbárùkù tí o. Níbi tí gómìnà wà báyìí, àwọn security bẹ̀ ò ní sùn, ó lè jẹ́ pé ọlọ́pàá bíi 30 ló ń ṣọ́ gómìnà o. Àwọn sẹ́nítọ̀ máa ní títí wọn o, àwọn rẹ́ẹ̀pù máa ní títí wọn o, all the house of assembly wọ́n máa ní títí wọn o. Ta ló mọ̀ sọ èmi àti ìwọ àfolódùmarè? Láfi ní pé ká dìde ká gbára wa kó nínú hílàhílo tá a bára wa sí. Kí ni tá a tiẹ̀ rí nínú Nàìjíríà gan tí ń múnú wa dùn? Tàbí ń sátẹ̀lé àwọn ẹni ibi tí pọn mọ́ rí balùwẹ̀. Mo rọ̀ yín ni o, àwa tá wà nílé ni mò ń bá wí o, ni mò ń bá sọ̀rọ̀ o. Ẹ jájọ dárò, kájọ dá sọ́tún kájọ dá sósì, pé ìgbé ayé tí Yorùbá ń gbé ìgbé ayé tó mẹ́hẹ̀ ni.
ìgbé ayé tí ò ṣe é gbọ́, ìgbé ayé tẹ́nìyàn ń jí láàárọ̀ kùtù tí ń sunkún dọjọ́ alẹ́ ni. Àdè ṣí ayé wá, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn lé ní pé a ò ṣí ayé wá. Olórí là ń ṣìyàn nílẹ̀ Yorùbá, àwọn tó yẹ kó láàánú wa sójú wọn láàánú wa ní. Tó bá jẹ́ pé àwọn olórí wa, àwọn bàbá wa dìde ni, káwọn náà ti dìde pé rárá o, ìran Yorùbá ń lọ, èyí tá a ṣe yìí ó tó gẹ́. Ṣùgbọ́n torí pé ìjẹkújẹ tán fẹ́ jẹ, ó mú wọn sọ ohun tó dára dànù. Ẹ jẹ́ á dìde o, ẹ jẹ́ á dìde o. Yorùbá má ti wá sí ìsinmi o. Gbọ́ bí àwọn onílẹ̀ ti ń wí o, pé láàrin ọ̀tá la wà o, máa ṣọ́ra o. Eléyìí ò gbọ́dọ̀ bàyàn látàrí o, ọ̀run lala ní o. Ẹran ẹ̀ ó mú bí nǹkan mi o. Eléyìí ò gbọ́dọ̀ bàyàn láwùjẹ o, ọ̀run lala ní o. Bẹ́lẹ̀ bá kọjá lọ́rùn ènìyàn, ewu ló máa gélẹ̀ o. That is why we must wake up. Èmi ò gbọ́ ríbi tó ti ń da màálù lọ́gànjọ́ òru. Ìyẹn fi hàn wípé àwọn ará bíbá yìí wọ́n ní nǹkan kan against the Yorùbás. They have hidden agenda. The hidden agenda ó ti wọ́n sí èmi àti ìwọ pé ilẹ̀ Yorùbá ní tájẹ́tì wọn. Ilẹ̀ Yorùbá ni o. Mo tún bẹ̀ ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa l'Amẹ́ríkà. Wọ́n ti fi ìrìn àjò yìí sú yín. Ẹ má wo tèèyàn. Ẹ gbà pé Ọlọ́run ló rán yín níṣẹ́ o. Ìran Yorùbá ò gbọdọ̀ parun o. Wọ́n ní ẹni tó bá mọ rere tí ò bá ṣí ẹ̀ṣẹ̀ ni o. Ẹ má jẹ́ kó sú yín o. Nígbà tí Dúpẹ́ Onítìrí ti lọ, àìmọye àwọn bàbá tó pè mí, bẹ́ẹ̀ làwọn màmá, pé nígbà tán ti gba Dúpẹ́ Onítìrí láàyè tó ti wọnú prógámù yẹn làwọn ti yọwọ́ yín. Ẹ má ro ti Dúpẹ́ Onítìrí o. Ẹ má ro o. Ẹ gbà pé ẹ̀yin lọ́lọ́run náà o, kì í ṣe Dúpẹ́ Onítìrí o. Dúpẹ́ Onítìrí abaniláyé jẹ́ ni o, tí ń fa owó aago Yorùbá sẹ́yìn o. Ẹ má wo ti Dúpẹ́ Onítìrí o. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ti Dúpẹ́ Onítìrí tí kò ṣìnà tán jẹ́ ká àbámọ̀ lénìí. Àìmọye àwọn tó jẹ́ pé àwọn náà fẹ́ràn, wọ́n fẹ́ kí ìran Yorùbá ó wà lómìnira ní. Sugar mouth Dúpẹ́ Onítìrí ló fi kó wọn lọ pé òmìnira 2022 àti gbà o, àti gbà o, àti gbà o. Irọ́ ni. Ẹ má dá wọn lẹ́bi. Abaniláyé jẹ́ ni Dúpẹ́ Onítìrí. Ẹ má jẹ́ ó sú yín. Ẹ má jẹ́ ó sú yín. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ìran Yorùbá ò gbọdọ̀ parun. Mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín. Ìran Yorùbá ò gbọdọ̀ parun. Àìmọye àwọn tí ń bẹ lọ́sípítù lọ́wọ́lọ́wọ́ tí ò sóògùn. Àwa tá a bá rìn káàkiri, bí irú àwa ìbá ṣe rìn káàkiri, bàbá ní 10 million naira kò tó ná ní èdè. Àìmọye oríṣiríṣi kéèsì tán ń pè wá sí. Hospital wa tó wà nínú Nàìjíríà, tá a jogún ẹ̀ lọ́wọ́ Nàìjíríà, bí ènìyàn bá ń kú lọ tí ò bá sanwó káàdì, ayé àkúgbé ni o. Ní hospital títí wa wọ́n ń du ẹ̀mí èèyàn o. Káàdì náà kọ́kọ́, owó náà kọ́kọ́ máa du. Ẹ gbọ́dọ̀ sanwó káàdì, ẹ gbọ́dọ̀ ṣe ilé, ẹ gbọ́dọ̀ ṣe ilé kan tó bẹ̀rẹ̀ sí treat yín o. Tẹ́ bá tún ṣe yẹ tán ẹ sanwó. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ yín jọmọ kẹ́sùn owó orí bẹ́ẹ̀dì, ẹ ti deposit owó lẹ́ẹ̀kan tó gbà yín o, kan tó bẹ̀rẹ̀ sí treat yín o. Ó ní ọ̀rọ̀ Yorùbá ò gbọ́dọ̀ sú yín o. Èrè ìdí nìyẹn o. Mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ń bẹ nínú yín tí ẹ ní fẹ́ kí òkú Yorùbá máa ráre káàkiri gbogbo àgbáyé. Bó ṣe wà nìyẹn o. Ẹ béèrè lẹ́nu ọjọ́ mẹ́ta la gbọ́ ní Ìbàdàn, UAC ní Ìbàdàn, pé àwọn patient tó wà bẹ̀rẹ̀ sí protest pé wọ́n rí náà fódìdí oṣù mẹ́ta. Nàìjíríà nìyẹn o. Àníná, àlómi, àní network road. Ohun tó dẹ̀ kan fi ṣe ọ̀nà wa, Dangote ń kó lọ́mọ wa lára. Ẹ má jẹ́ ó sú yín o.
ẹ má jẹ́ oṣù yín, mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín ni ẹ̀yin gangan lọ́lọ́run náà láti máa ṣùgbà bàbá Akíntóyè, ẹ̀yin gangan lọ́lọ́run gbéṣẹ́ yẹlé lọ́wọ́ láti wà pẹ̀lú olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kò gbọ́dọ̀ sú yín, kò gbọ́dọ̀ rẹ̀ yín, kò gbọ́dọ̀ sú yín, kò gbọ́dọ̀ rẹ̀ yín. Ọlọ́run mọ̀ pé ẹ lè ṣe ni, torí mi ìrírí eléyìí rí o. Ṣé mọ̀ pé tẹ́ ẹ bá dákẹ́ táwọn eléyìí bá mú títí wọn jẹ ànádàwọ̀ àtúmọ̀ tó máa tún ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí, wọ́n mọ̀ wọlé kẹ̀tíkẹ̀tí ni. Tán bá dá màálù lọ́wọ́ ọ̀sán kan tó dá màálù lọ́jẹ̀kú lọ́gànjọ́ òru. Èyí àwọn ọmọ Yorùbá wo náà ti fi màálù jẹ oko wọn, torí bá wọn ṣe tí wọn ò pa wọn, tí ìran Fúlàní jẹ o tán sanwó padà. Brọ́dà wa kan ló lóun fi 15 million naira ṣe oko Fúlàní débẹ̀ ó jẹ wọn láwọn máa san 300,000 naira. Ṣé Yorùbá ṣòwò jèrè nìyẹn? Lórí ilẹ̀ wọn ni o, lórí ilẹ̀ wọn. Èrèdí tí ò fi gbẹ́dọ̀ rẹ̀ yín nìyẹn. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín, ẹ má wo ti Dúpẹ́ Onítìrí o, ẹ dẹ̀ rí pé àṣírí ẹ ti tú. Mo tútù sọ lẹ́ẹ̀kan sí, ṣe rí àwọn tí inú ń bí wá sí lọ́wọ́, ẹjá jèbù rẹ̀, ẹjá foríjì wọn. Àwọn bíi ìyá Ayọ̀ Brown ó ti jálé wọn lọ́wọ́, ṣèbí Dúpẹ́ Onítìrí ti pa wọ́n tì. Ẹjá fi wọ́n lẹ̀, ẹjá fi wọ́n lẹ̀. Irọ́ Dúpẹ́ Onítìrí ti lọ fógún ọdún, òtítọ́ ti wá bá, òtítọ́ ti wá bá. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín, ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ sú yín. Ìgbòho ní kí n bẹ̀ yín pé kò gbọ́dọ̀ sú yín, pé ìgbín wa ti ẹnu mọ́gi, agbẹ́dọ̀ gùn dókè, pé kẹ́ má ṣe gba ìrẹ̀wẹ̀sì láàyè. Bàbá Akíntóyè náà sọ bẹ́ẹ̀. Ṣé gbọ́ mi? Ọ̀la báyìí ni màá tún pè wọ́n nígbà tílẹ̀ bá máa pè wọ́n pé bàbá àwọn Fúlàní ti ń da ẹran lọ́gànjọ́ òru o. Bóyá èmi ni mo ṣe kọ́kọ́ rí o, bóyá ó ti ń ṣẹlẹ̀ rí. Ọmọ tó kéré jù láàrin wọn tó mú dání rè. Kẹ́ lè mọ̀ pé we are in big problem. Kẹ́ lè mọ̀ pé kò gbọ́dọ̀ rẹ̀ yín. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó rẹ̀ yín. Bó tún padà sáwà tilé. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa dàbí ẹni tá à ń torí ẹ̀ jà, tó níta ní ń jà lẹ́yìn kò léèmí. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa torí à ń torí ọ̀jà jà, ọ̀jà níta ní ń jà lẹ́yìn kò léèmí. Ẹ gbọ́ mi bí? Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa dàbí pé à ń gbòrò mọ́dìyẹ lọ́wọ́ ọkú, ó níwọ̀n jẹ́ kó ń rorí àtàn lọ́jẹ̀. Àwọn tó ń bá wa fà wọn àfọwọ́ yẹpẹrẹ mú o. That is why me and you must stand up and say no to Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní títì tẹ́ ṣe ń pariwo one Nigeria, one Nigeria, it's bad government, no judiciary wa ló corrupt, no àwọn police wa ló corrupt, àwọn báńkì wa ló corrupt. No, ẹ má jẹ́ kọ́rọ̀ wá dàbí ẹni tó lọ sóko tó lóun fẹ́ pa igi tó gégi lórí. Ó ti gbàgbé pé tí òjò bá rọ̀, tí igi bá gbóòórùn omi yá sọ padà. Ṣùgbọ́n ẹni tó bá lọ sóko tó lóun fẹ́ pa igi tó wú tí gbogbo tóòrùn bá dé apá igi àgbẹ̀ adáná sun. Ẹjẹ́ àwú tí gbogbo ní. Ṣé rí gbogbo tẹ́ ń dárúkọ yẹ ní Nigeria Port Authority wọ́n kó 17 trillion jẹ́ ń bẹ̀, this ministry wọ́n kó 200 trillion jẹ́ ń bẹ̀, àwọn gómìnà wa ó lè ní wọ́n kó kíní kan jẹ́. Ṣé rí tó lè fòpin sí òun ní ká gba orílẹ̀-èdè wa, òun ní ká gba orílẹ̀-èdè wa. Tá a bá sì wà nínú Nàìjíríà, àwọn gómìnà ọmọ kówó jẹ, àwọn àòsì ọmọ kówó jẹ. Ẹ gbọ́ nígbàtí sẹ́nítọ̀ kan sọ wípé 40 million náírà ò tó wọn ná, pé kò tó. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò ní 14 kọ́bọ̀ lọ́wọ́. Tí Nàìjíríà bá sì wà, wọ́n mọ̀ kówó jẹ ni.
ẹgbọ́n ẹja bí since 1999 ká má lọ fà á ní àwọn tó kọ́kọ́ ṣe ìjọba ọdún mẹ́rin àkọ́kọ́ láyé Ọbásanjọ́ ṣé EFCC ò mú wọn ẹ ti gbàgbé Dàríyè ṣé EFCC ò mú ẹ ti gbàgbé Fáyọ̀ṣe lẹ́kìtì wíwà yìí ṣé EFCC ò mú ṣé kò yẹ kó tún kọ́ àwọn kan lọ́gbọ́n ṣèbí Yàyà Bello nìyẹn òun náà mọ̀ pátápátá bìrìbìrìbìrìbìrì gbogbo 110 billion naira tán ló kó jẹ ìkan $80 billion kìnnìkan wọ́n kàn lè ní kó lọ mú 500 million naira wá ló bá tán ó ṣòwò jèrè nìyẹn kò lè dúró tabaṣì jẹ́ Nàìjíríà olè jíjà ò lè dúró mọ́ ó ti di omi ara àti ẹ̀jẹ̀ wọn corruption ò lè dúró mọ́ ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tí ènìyàn bá fẹ́ kọ́lé ni tán gbẹ́ foundation tán the first cement kọ́kọ́ máa fi sílẹ̀ yẹ òní corruption Nàìjíríà nìyẹn òní kọ́kọ́ fi tẹ́lẹ̀ Nàìjíríà blọ́ọ̀kù tán kólé lórí ní kidnappers tán tò lé wọn lórí ní kidnapper eléyìí tó kù ní ayé assassin ká sọ irọ́ dòtítọ́ ń tẹ́kọ́ Nàìjíríà lé lórí nìyẹn jìbìtì ń tẹ́kọ́ Nàìjíríà lé lórí nìyẹn kò lè dópin ká máa rẹ́ni jẹ́ ò lè dópin mínísítà kan ó já olè ó kó owó kò lè dópin nínú Nàìjíríà torí ń tọ́ fi ṣe ìpilẹ̀ṣẹ̀ ẹni it is me and you will reject it and say no to Nigeria anymore. Let us go back to our origin. Let us go back to our home. Bí ènìyàn bá ń lọ sí àjò tó bá dóríta mẹ́ta tí ò mọ ibi tó ń lọ mọ́ tí ò mọ ibi tó máa yà sí àṣà mọ ibi tó ti ń bọ̀. Ṣé bíbí kan làwọn bàbá wa ti ń bọ̀? Ẹ já padà abẹ́ ká tó ẹrù wádìí. We must say no to Nigeria. We must say no to Nigeria láì jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ rí ọlọ́mọdé àgbàlejò ọ̀rọ̀ mo fi yọ̀nà Ọlọ́run bẹ̀yìn ẹ̀já dìde Yorùbá wípé ẹnu ẹni la fi ń kọ mẹ́jẹ we can fight for our right ẹ má jẹ́ kán tàn yín jẹ ẹ má jẹ́ kán dẹ́rù bà yín we the Yorùbá we can fight for our right. We can do what? We can fight for our right. We can fight you. Ẹ lọ wo gbòòrò bó ṣe gbẹ́ ọmọ onílé ọlọ́nà. We can fight for our right. The solution to the problem. Gbogbo ogun tó ń jà Yorùbá lọ́wọ́lọ́wọ́. The solution to it is our independence. It's our freedom. Ẹ jẹ́ àgbà freedom wa ká tí ẹrù ara wa dì. Ẹ jẹ́ àgbà freedom wa ká gbé ìgbé ayé wa nírọ̀rùn. Ìjẹ̀bú o, Ẹ̀gbá ni o, Yewa ni o, Àwórì ni o, Èkìtì ni o, Ọ̀yọ́ ni o, Ìbàdàn ni o, Ògùn ni o, Ilé-Ìṣà ni o, Ifẹ̀ ni o, àwọn Ẹdẹ ni o, àwọn Ìgbómìnà ni o, àwọn Oǹdó ni o, Àkókó ni o, Ìlàjẹ ni o, Ìgbọ́kọ̀dá ni o, Òkun ni ní Kogi ni o, gbogbo àwọn Ìlọrin yẹ wọ́n a lè sọ pé ìṣe wa yàtọ̀ síra wa. Wọ́n kàn lè máa fi religion tú wa káàkiri. Lára ogun tó ń jà wá nìyẹn religion but we cannot paná ẹ̀ tí a bá gba orílẹ̀-èdè wa. Mo gbọ́ kó orílẹ̀-èdè kan sọ wípé táwọn bá gbọ́ ariwo ṣọ́ọ̀ṣì kan níta. Mo gbọ́ lórílẹ̀-èdè kan náà pé you can do whatever you like. O lè ṣe nǹkan tó wù ẹ́. Kì í ṣe pé kó máa kẹ́nìyàn kan máa mú kó lọ máa arrest èèyàn kan kó nígbà tí wọ́n bá ń bọ̀ ẹ̀ sí títẹ̀. That is mentality of Nigeria. That is part of the foundation tó fi gbé Nigeria dúró. All the religion problem that we have in Yoruba land, the only thing can solve it
is our independent. Our independent. That is why every one of us must embrace it. Ìlú tí ò bá ti sí òfin, àwọn àgbààgbà ní ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Ṣùgbọ́n ìlú tí òfin bá ti wà, ẹ̀ṣẹ̀ máa wà. Ìjìyà dẹ̀ ti máa tẹ̀lé. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìjìyà máa tẹ̀lé. Àwọn tọ́lọ́run ò mọ̀. Táwọn fọlọ́run ń jẹun. Nítorí pé Nàìjíríà ni ó gbolè ó gbọ̀lẹ̀. Ẹgbọ́n náà olórin yẹn mo rántí orin bàbá kọ̀mándà lọ́sàn-án ni mo wá mìírí pé báyìí kọ́ láyé ṣe wà. Nígbà ayé àwọn bàbá wa ó ní bàbá wa lókè bá wa yígbà yí padà sí rere. Ọ̀nà tí Ọlọ́run lè rí gbà yígbà yí padà sí rere náà ni pé kí ìran Yorùbá gba orílẹ̀-èdè wọn. Ojú Fúlàní ti ràn mọ́ owó nílẹ̀ Yorùbá. Ojú Fúlàní ti ràn mọ́ ilẹ̀ Yorùbá. Kò sí ọ̀nà tẹ́ lè gbé gbà tẹ́ bá ṣì wà nínú Nàìjíríà. Until we say bye bye to Nigeria. Kémi àtẹ̀yìn jọ bọ́ orúkọ burúkú yẹn lẹ̀ tó mú ìfàsẹ́yìn wá ayé wa. Kémi àti ìrẹ́jọ pinnu láti já orúkọ burúkú yẹn kó lọ́rùn àwọn bàbá wa tó mú wọn ya ọ̀dájú. Kémi àti ẹ pinnu láti bọ́ bàtà orúkọ burúkú yẹn lọ́rùn àwọn bàbá wa lẹ́sẹ̀ àwọn bàbá wa tó mú wọn ya ọ̀dájú sí ìlú tó jọba lé lórí. Ẹ mọ̀ pé Nàìjíríà ló sọ wọ́n di ọ̀dájú. Kò sí nínú ẹ̀jẹ̀ wọn. Kò sí nínú ẹ̀jẹ̀ àwọn bàbá yẹn. Nàìjíríà ló sọ wọ́n di ọ̀dájú. Nàìjíríà ni tẹ́ bá ń gbọ́ agbó ọ̀dájú láwà. Ẹni bá ní bàbá kó ká lọ, àìní bàbá kó padà sẹ́yìn. Nàìjíríà ni ẹ fàyà. Tẹ́ bá gbọ́ tẹ́ ń doubt pé bóyá kò sí ẹ̀fàyà wà kò sí ẹ̀fàyà. Ṣé ń tà ń là kọjá nínú Nàìjíríà yìí? Ṣé kò yẹ kó ti yé wa pé lóòótọ́ ẹ̀fàyà ní Nàìjíríà? We must deliver ourselves in the hand of Nigeria. Let us fight for our freedom. Please. Please. Torí títí wa àti torí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la. Torí títí wa torí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la. I see a great man today. One tí mo respect wọn dáadáa. Wọ́n ní tí n bá rẹ́ni tó fẹ́ ra mọ́tò. Òun àti ìyàwó wọn a máa lè jẹ ẹyọ kan tó kù pé ẹ̀mí ti fẹ́ bọ́. Ìgbé ayé tí gbogbo wa ń gbé nìyẹn. Ẹ má tà sá. Àwọn ní bàbá Èkìtì tí ó dìgbà tí ẹ̀mí bá pín. Ọmọ ò lè jẹun tó wù mọ́. Bàbá gan ò lè wọ ohun tó wù mọ́. Ìyá wa ọkùnrin tẹ́ bá rí tí máa ń ṣe fẹ́fẹ́ yẹ̀yẹ̀ lónìí ẹ wádìí ẹ̀ dáadáa. Yahoo ni. Àgbàlagbà gan tí ń ṣe yahoo. Àti rí àwọn àgbàlagbà táwọn ìbámu àwọn náà ìbá ti lọ kọ́ yahoo. Let us deliver the Yorubas. Kí ọmọlúàbí wa tó tán lára wa. Mo fi yọ̀nà Ọlọ́run bẹ̀yìn. Let us, every one of us, embrace what we call our freedom. That is the only solution. Ṣé rí gbogbo àrùn tó ń wà lára Yorùbá pátá tó ń jà wá lọ́wọ́lọ́wọ́. Gbogbo àrùn tó ń jà wá. Gbogbo àrùn tó lè wò kúrò ńbẹ̀. Tó lè mú àrùn yẹn kó lára wa. Òun náà ní ká gba orílẹ̀-èdè wa. Kí ìran Yorùbá be independent. That is the only solution. Torí láì jẹ́ bẹ́ẹ̀ àwọn ará bíbá yìí wọ́n yìí ń bẹ lẹ́yìn kùlé wa. Wọ́n ti wọnú gbó wa. Mo ní ọ̀rẹ́ tó wá láti Èkó pé 2035 yìí òun fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀ lọ kó ń gbin gbogbo ẹ̀ lọ kó ń gbin ọ̀pẹ lọ. Fúlàní ló lé kó nu oko. Fúlàní ló lé kó nu gbó bàbá ẹ̀. Olólọ́ ló ní kó tètè rí. Gbogbo àwọn tó ló ń bá òun ṣiṣẹ́ nínú gbó yẹn oníkálukú ìkọ̀kan náà délé. Ẹni gbọ́wọ́ ọ̀tún ẹni gbọ́wọ́ òsì ẹni gbẹ̀yìn. Yáyáyá in Yorùbá land. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ wa nílò àtúntò? Ọ̀rọ̀ wa nílò àmójútó. Ọ̀rọ̀ wa nílò ká dìde. Ká ṣe no to the agenda of Fulani. Orun ayọ̀ lẹ́sùn. Mo tún yìí mo dákẹ́ náà. God bless you.